ẹ jọ̀ọ́ kó tó di pé ẹ máa wo fídíò tí ẹ fẹ́ wò sí i tí ẹ bá ti subscribe sí orí YouTube wa ẹ jọ̀ọ́ ẹ bá a subscribe ẹ máa rí tán fi red kọ subscribe sísàlẹ̀ fídíò tí ẹ wò lọ́wọ́lọ́wọ́ ẹ kàn click lórí ẹ̀ kò sẹ́ni tó máa jáwó yín kò sẹ́ni tó máa já dátà yín ìtumọ̀ subscribe ni wípé tẹ bá ti click lé lórí bẹ́yẹn anytime tá bá ti post fídíò wa sórí YouTube ó máa show yín ní notification pé ẹni báyìí báyìí ó ti post fídíò sí YouTube o pé ẹ lè lọ wò ó that's just the meaning God bless you. Ìyá dúdú. Èmi mọ̀ rẹ́ o. Ó ga o. Mo sì ní kí mi lábàá yín ṣeré ní bẹ́ẹ̀. À ń jáde ni. Ẹ wò ẹ wá. Ìfẹ́ tí ni mo fẹ́ wá bá yín tẹ̀. Ìjẹ́ mọ̀ pé last week tí mo fi wá sí ọ̀dọ̀ yín. Ṣé ẹ rò pé mo ṣàlàyé fún yín pé bàbá iṣẹ́ gba ṣọ́ọ̀pù kan fún mi ní Sẹ̀lẹ̀ ni. Tó ra ọjà tó worth bíi 5 million síbẹ̀. Ṣé ẹ mọ̀ nǹkan tó tún wá ṣe báyìí lẹ́nu? Ó ṣẹ̀ṣẹ̀ bá mi rà. Ilẹ̀ tuntun tó ṣẹ̀ṣẹ̀ bá mi rà. Ibẹ̀ ló ní kí n jẹ́ ká lọ wá. Oníyan lé ọkùnrin yìí o. Ẹ wò ó. Oníyan lé eré o. Ẹ jẹ́ tún fi nǹkan kékeré lẹ rí. Ẹ o. Ẹ jẹ́ fi nǹkan hàn yín. Ẹ wo fóònù. Ó ṣẹ̀ bá mi rà yẹn ní last week ni o. Tó dẹ̀ jẹ́ pé èyí tí mo ṣe ń lò kò sí ẹ̀ka tó ṣe o. Oníyan ní. Bó ṣe rà tán ló kó 50,000 fún mi. Ó ní kí n fún mọ́mì 30 kí n fún dáàdì mi ní 20,000. Ṣé pé irú àwọn ọkùnrin bẹ́yẹn ṣì pọ̀ ń ta? Ogun wa. Ogun wa. Ògbọ́n lè kọ́ mọ̀ tọ́jú rẹ̀. Ògbọ́n lè kọ́ mọ̀ tọ́jú rẹ̀. Má tọ́jú kí ni? Mo máa pàkàbọ̀ báyìí ni. Wo etí àsọ̀rọ̀ bẹ́ẹ̀ lè kọ́ sọ́mọ́. Má tọ́jú kí ni? Mo jẹ́ jàgbà mọ́ ọ lọ́wọ́. Mo tẹ̀ fẹ́ béèrè. Ṣé ọkọ̀ yìí ṣó ti stop nínà tó máa ń nà yín? Kí èrè ó ti lù mí bí onílù bàrà lánàá. Kí ló dé? Ẹ mà yé mi. Kọ́lọ̀ tiẹ̀ kó sinú kó náà tiẹ̀ lè máa ṣe bí tọkọ mi. Ṣé ẹ mọ̀ pé last month tí mo fi wá sí ọ̀dọ̀ yín tó fi wá gbé mi ń bẹ̀ yẹn? Ṣé ẹ mọ̀ bí tó gbé mi lọ ni? Ibi tá a ti lọ wọ́dà fún mọ́tò mi ló gbé mi lọ. Mọ́tò yẹn nìkan ni mo ṣì ń retí báyìí pé kó dé. Ọlọ́run ṣeun o. Ìyá ṣé ká máa lọ ẹ pẹ̀lẹ́ ìyá dúdú ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ sà. ẹ jẹ́ ká máa lọ àbí báwo. Ìgbé mi dé sẹkítẹ́ríà. Ìyá dúdú ẹ má bínú ẹ wò àgbà ọ̀nà secretariat ọ̀nà Ṣàngó là ń lọ. Ẹ burú. Wọ́n náà Ṣàngó là ń lọ máa pè yìí tí a bá ti dé. Ẹ burú ṣe mọ̀ yàrá kan ni mo fẹ́ lẹ́rí yín sí tẹ́lẹ̀ tí ì bá dé kí pè mí. Bẹ́ẹ̀ ni náà bá ṣe dé máa pè yìí. Ẹ burú. Ìyá dúdú ẹ̀yin pẹ̀lú àwọn ìjẹ̀ṣà yìí ṣá. Ẹ burú ìmọ̀ pẹ́. Ọ̀sán gangan ni ọlọ́bọ̀n bòun síkú òlùlù. Òwò Bíọ́lá ọmọdé rè mí gbọ́ káfẹ́fẹ́ bá tẹ fẹ́ bẹ́ẹ̀ afẹ́kangi oko lára ibikíbi kí ọba wà kóhùn mi kẹ́ la kàn ọ́ lára lónìí bẹ́ẹ̀ ni àjàtúkà bẹ́ẹ̀ ni tàgbáàrin gbogbo ibi kí wà àtọkọ̀ rẹ bá tẹ wà kí lúrarin kí fẹ́ lúrarin pa èmi lé ọlá mẹ́fẹ́ ọmẹ́fẹ́ fóònù ṣàkọ́ hàn mẹ́ ọmẹ́fẹ́ aṣọ ṣàkọ́ hàn mẹ́ ọ̀ẹ̀mẹ́ fọkọ̀ rẹ yangàn lójú mi ọ̀ẹ̀mẹ́ yọ̀ mí rẹ ni bẹ́ẹ̀ ni ń jẹun ṣe bẹ́ẹ̀ mo fẹ́ fi hàn ọ́ lọ́sàn-án o bẹ́ẹ̀ ni kiri afẹ́fẹ́ bá tẹ fẹ́ bẹ́ẹ̀ afẹ́ kan di oko lára ni àwọn ọmọ wèrè. Ọ̀ní ṣé kí n wọ pakíṣẹ́ẹ̀tì sí orí o ṣe máa wọ ilé yìí. Ṣé kò má tiẹ̀ ní. O tún bèrè lọ what is your problem? O tún bèrè lọ́wọ́ mi pé ṣe o ò rí bóyá rí ni o kò dàbí mọ́ǹkì. Kí ló bàdí nínú ìgbà tí mo fẹ́. Ọba àdó tí bèrè kí ni problem ẹ? Ó dẹ̀ tún bèrè lọ́wọ́ mi. Ó ní èrè kí ni problem ẹ? Máa wọlé o dẹ̀ bèrè lọ́wọ́ mi pé kí ló ṣe kó jẹ́ kí n sọ̀rọ̀ kan fún ẹ kò sí nǹkan tó ṣe bẹ́ẹ̀ inú ẹ̀ kàn bí mi I don't just want to see you I don't want to see your face I don't want to see your back I just want you to disappear in my life what's the problem? Ta lè lé ìjàre ta ló ń pè mí ta ní gbó kúrò jáde. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́ bá mi share fídíò yìí dáadáa because mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló máa help. Kò dáa kí ọkọ àtìyàwó kán máa sọ àṣírí wọn síta ẹ ń kọ́lé lọ́wọ́ ni o ẹ fẹ́ ra mọ́tò ni o ẹ fẹ́ ṣe business ni ẹ ń plan ẹ̀ lọ́wọ́ kò tí ì work ọkọ àbíyàwó ẹ ti lọ sọ fáwọn èèyàn káàkiri let me tell you something most of the time tẹ bá ti sọ gbogbo nǹkan bẹ́yẹn síta kíní yẹn ò ní work mọ́ 99% of the time tẹ bá ti sọ nǹkan bẹ́yẹn síta kò ní work mọ́ the tragedy tó tún wà bẹ́ẹ̀ ni pé tẹ bá notice dáadáa ìgbà tí nǹkan bá fẹ́ máa dáa láàrin ọkọ àtìyàwó ìgbà yẹn ni ìjà máa ń sábà wà kí ló máa ń fà á ni pé most of the time wọ́n ti ń sọ achievement wọn síta. So please, I want you to work on this.